ẹ̀yin náà gbọ́rọ̀ tí àfáà yìí sọ. Àfáà Ajígini ó tún ti sọ̀rọ̀ mí o, ẹ̀yin náà gbọ́. rí pé gbogbo ayé rí pé ọmọkùnrin yìí nílé lọ́dọ̀ èèyàn rẹ̀ títí ń bọ̀. Èmi ò gbà pélé rẹ̀ ní ìgbà pélé rẹ̀ kọ́ ń gbà mi ò sí bẹ́ẹ̀ gbà wọ́n jọ ń kọ́lé, ṣùgbọ́n in tó ti fojú hàn ní pé ilé rẹ̀ ní ń pa wípé wọ́n ti kówèé fún ìwé ilé, wọ́n ti kó fún, wọ́n wá kówèé ilé fún, wọ́n ní ti sáìn pé òun ló ní ilé, òun ló wá ní ilé yìí, òun wá ní ibi tí ilé wà òun ò lè gbé bẹ̀ mọ́. Èmi ò fẹ́ mọ̀ kí ló dé tí ò fi lè gbé bẹ̀ mọ́. Mo sá mọ̀ pé bórí èèyàn bá pé tí èsì pé èèyàn ya wèrè, tó bá fi lè sọ wípé òun fẹ́ kúrò níbi tẹ́yìn ti sọ pé ń rí rọrùn, tó wá lè lọ rúnra rẹ̀ mọ́bì kan, a jẹ́ pé kéèyàn ó yí rí ìrọ̀rùn téèyàn rò pé ń rí ń wò, téèyàn lè fi rú ìrọ̀rùn náà tọrọ fáyé rẹ̀ àtàwọn ọmọ tiẹ̀ náà. Wàláhì tó dá mi lójú nù tí ò sì lábòsí nú. Kí n wà ń bì kan sìn, kí wàá máa gbádùn, kẹ́yìn ó rí pé mò ń gbádùn, èmi tí mo wà ń bẹ̀ mo ní ẹ wò ìgbé bẹ̀ mọ́, wọ́n ní ibi tó fẹ́ máa gbé yìí a máa rún ọmọ bẹ̀ ni ó ní kọ́dà kẹ́ ẹ fi mí nínú ilé tẹ̀ǹkẹ́rù sí. Gbogbo èyí tẹ́ ẹ bá sọ pé ibi tí mo ti ń bọ̀ tí mo ti kú òyẹ mò ń gbádùn ń bẹ̀, ó yẹ kẹ́ ẹ ronú dáadáa kẹ́ ẹ tó lè sọ o. Tẹ́ ẹ lè fi irú gbádùn náà tọrọ fọ́ọ̀mù tí náà ní tí mo sọ nìyẹn o. Mo wá ní in tèmi rò tó súnmọ́ ni pé ibi tí ilé ọmọkùnrin yìí wà ó lóun ò gbé bẹ̀ mọ́, ẹrù rẹ̀ sì wà ń bẹ̀, ẹ̀sìn wọn ti wá yàtọ̀. Ilé yìí tẹ́ ẹ bá ní ẹ tà á, ẹ kówó rẹ̀ fún, ìmọ̀ràn tẹ́mi mú wá nù, ẹ tà á, ẹ kówó rẹ̀ fún. Nígbà tẹ́ni náà ti sọ pé ilé nílé rẹ o, èmi kọ́ mo ní o, in tẹ́ bá sọ pé èèyàn lèèyàn ní, in tó bá wù yàn lèèyàn lè fi ṣe, tí ó bá ti ṣe ń tọ́ ta ko tíjọba bá fọwọ́ sí, a jẹ́ pé èèyàn lè sọ pé mo fẹ́ tà, àbí irú ibi tí lè ń wá wà, ṣé kírísítẹ́nì ẹgbẹ́ rẹ̀ ó lè rà? Kírísítẹ́nì ẹgbẹ́ rẹ̀ ò lè rà fúdì méjì. Àkọ́kọ́ náà, ẹnu kírísítẹ́nì kò débi pé bí èèyàn wọn tí bá ń wọgbó lọ báyìí, tẹ́yìn yòókù rí pé igbó ni, àwọn ó sì máa sọ pé igbó kọ́, ẹnu wọn ló kò débẹ̀, ẹ̀ṣẹ̀ lé ní. Ẹlẹ́ẹ̀kejì tí kírísítẹ́nì ò fi lè ra irú ilé bẹ́ẹ̀ ni pé ẹ̀sìn wọn ò papọ̀. Bó bá ṣe pé sẹ̀lẹ́ ni lápèjúwe tí kérúbù ló ń fẹ́ rà, ṣé ìjọsìn sẹ̀lẹ́ àti kérúbù sọ papọ̀? Ṣé ìjọsìn Jehovah Witness àti Seventh Day Adventist sọ papọ̀? A jẹ́ pé for these two cogent reasons, Christian ò lè ra lé yẹn. Ẹ bá ṣe lé ní. Ẹlẹ́ẹ̀kejì, Mùsùlùmí ò lè ra lé yẹn. Tẹ́mbà ní wọ́n fẹ́ tà, èéṣe. Mùsùlùmí tó bá rà, tó náà bá lóun náà fẹ́ bẹ̀rẹ̀ àsàlátù mẹ́gọ́, àbílẹ̀ kéwú nínú ọgbà church, religious conflict yóò ṣẹlẹ̀, ìjà ẹ̀sìn. Tẹ́ẹ̀sì lè sọ pé kí kálukú ọmọ fi ilé rẹ̀ ṣe ń tọ́ bá wù. Sáwùjọ ó tòrò báhùn. Ẹlẹ́ẹ̀kẹta, ẹlẹ́bọ ò lè rà. Èéṣe, tó bá ní eriwo ìyà ló fẹ́ máa ṣe ń bẹ̀ lásìkò tí ń kí hallelujah lẹ́gbẹ̀ẹ́ bẹ̀. Ìjà ẹ̀sìn ó ṣẹlẹ̀ àbí ò ní ṣẹlẹ̀? Ní tí mo sọ nìyẹn, ìmọ̀ràn ni mo sì mú wá gan, mi ò kìí ṣe pé mo pa láṣẹ. Mo ní in tèmi rò pé ó lè sọ́ọ̀bù pọ́blẹ́mù yìí ni pé ẹni yìí gangan ó ní kọ́ válù léhun púpọ̀ ẹ pé inú ọgbà rẹ̀ ló wà, kó sì kówó lé ẹni tó ní ilé lọ́wọ́. Ní ọba ní Ajígini mo rí wá fọrùn lẹ̀ mú ní dédé ìgbà tọ́lọ́run bá ṣe tán tí ó mú mi kú ńbẹ̀ ni ó mú mi kú ńbẹ̀, torí pé dédé ìgbà ó ṣe tán láti mú mi wá ló mú mi wá. Kò wá sí èbú tí wọn ò bú mi. Mo ń ṣe wá sí mi gan, ẹlòmí ń kọ́ bẹ̀ lé Ajígini bàbá Muyideen rèé o, mo fi Ọlọ́run tó ní gbogbo nǹkan mo fi búra ìmọ̀ ibi tó ń gbé. Mo fi Ọlọ́run tó ní gbogbo nǹkan, torí iṣẹ́ rí tí mo fi ń clear ọ̀rọ̀ yìí ó ní pé
kéwù mi kéyìn ó sórí ibú kó wá jẹ́ pé torí mi ló fi ṣe ẹ gbọ́ gbogbo ẹni tí bá ń sọ tí èsè tèmi nẹ́gẹ́tífù tí èsì ṣe tèmi kò ní mọ̀ bí ọ̀rọ̀ ọ̀hún ti ń dàrú bọ̀ kí wá wù mí kọ́rọ̀ èèyàn dàrú kó wá jẹ́ pé àtàrà mi lọ̀rọ̀ rẹ̀ ti dàrú torí pé Ọlọ́run sá mọ̀ pé òun lòun máa gbìjà ẹni tí kò sí ibi tí wọ́n ti dá yẹ̀yẹ́ rẹ̀ lẹ̀ débi pé yóò tiẹ̀ gbìjà rẹ̀ tí ó sì lẹ́tọ̀ọ́ sí yẹ̀yẹ́ hùn ó ní mo tún fi ń clear rẹ̀ yìí o Muyideen rèé o wàláhì tẹ́ ẹ di àsìkò tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ìmọ̀ ibi tí ń gbé kò nídìí kí n máa fi jẹ́rìí ńgbà ṣé mo máa bẹ̀ àbí ìmọ̀ bẹ̀ kò nídìí mo ti kọjá gbogbo báwọn pẹ̀lú yọ̀ǹda Allah tí n bá sọ ọ bá wùyàn kó gbà irọ́ nípa ẹni ẹlẹ́ẹ̀kejì mo tún fi Ọlọ́run ọba tó ní gbogbo nǹkan mo fi búra pé mo store nọ́mbà tí Muyideen ń lò láti mọ̀ pé mo tiẹ̀ wá lè pè báyìí àbí mo lè má pè wàláì ìjẹta Jímọ̀ ni ìjẹta Jímọ̀ yìí kí déètì òní òní ni 4 kí ni déètì Jímọ̀ on the 2/8/2024 ni mo tó mọ nọ́mbà Muyideen tí ń lò tí wọ́n wá ń pè mí ní bàbá Muyideen nítorí pé mo mú ìmọ̀ràn tí mo rí pé in ló súnmọ́ nínú òfin tọlọ́hun àti òfin ti ìlú in tó súnmọ́ jù náà nù kẹ́ni yẹn ó wò pé òfò ẹni kìí ṣẹlòmíì kò tiẹ̀ wá já sófò tó bá ti lè kó wóhun tó lè pé gbà máa lọ ṣé bí nǹkan yẹn wà ní ọ̀dọ̀ ẹ̀ ìmọ̀ràn tí mo mú wá nu ìmọ̀ bí Muyideen ń gbé ẹsẹ̀ lé ní ẹlẹ́ẹ̀kejì òní ní 4/8/2024 on the 2/8/2024 wàláì ni mo tó store nọ́mbà Muyideen ìmọ̀ nọ́mbà tí mo lè pè sí ẹ wá gbọ́n tí mo fi store nọ́mbà rẹ̀ ní on the 2/4/2024 yìí mo lérí nígbà tí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ wípé Muyideen èmi ò ní bọ́ gbowó gbogbo yín gbọ́ngbà náà bẹ́ẹ̀ gbọ́ tó o bá fẹ́ wá ṣe ìsìláàmù nítorí Ọlọ́run àtànẹ́bì bébí bá ń pa ọ́nú ìsìláàmù ṣe ìsìláàmù rẹ torí Ọlọ́run àtànẹ́bì tó o bá ń rí jẹ́nu ìsìláàmù ṣe ìsìláàmù rẹ nítorí Ọlọ́run àtànẹ́bì tó o bá rí lé gidi gbé nídìí ìsìláàmù ṣe ìsìláàmù rẹ nítorí Ọlọ́run àtànẹ́bì tó o bá rí lé gidi gbé nídìí ìsìláàmù ṣe ìsìláàmù rẹ torí Ọlọ́run àtànẹ́bì ó sì ló ń ṣetán láti ṣe bẹ́ẹ̀ wàláhì azim àwọn èèyàn kan bá mi sọ̀rọ̀ láti Dublin wọ́n wá ní Muyideen nìyẹn àwọn fẹ́ fún mi lówó kí n fún mo ní ẹ má fún mi group kọlù ní ìmọ̀ ya àwọn èèyàn tó wà ń bẹ̀ wàláhì wọ́n ní Mudiru kí ló dé mo ní àwọn tèmi wulẹ̀ ń tírìtì tí è ṣe pé torí ipá gbowó fún ẹni wulẹ̀ fi gba Islam àwọn èèyàn dẹ̀ máa advocacies mi ẹlẹ́hà àtọmọkéwu ni people know me for that àwọn ẹlẹ́hà àtàwọn ọmọkéwu àwọn ni advocacies tèmi jù kì í ṣe pé mi kì í ṣe dáadáa sẹ́lòmíì wàláhì mo fọlọ́n búra lónìí pásítọ̀ tí wá gbowó lọ́ọ̀ mi mo fọlọ́n búra èyí kú ṣe pé mo fi ń yẹ̀yẹ́ rẹ̀ nígbà tí èsì pé mo dákọ̀ pásítọ̀ yẹn kò dẹ̀ ń ṣe pé mo á sọ wípé ìmáàmù náà ò lè lọ gbó lọ pásítọ̀ ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá rán èèyàn sí láti ṣe dáadáa fún kéèyàn ṣe dáadáa fún ni yìí tí mo fi sọ ká ẹ lè mọ̀ to what extent ni Islam fi ń gáìdì wa dé mo wà ní madrasa láàárọ̀ yìí nílé kéwú àwọn àlejò kan wá bá mi láti Ìṣàgàm wọ́n mọ́ ọmọ wálé kéwú láti Ìṣàgàm wọ́n máa ń gbọ́ program mi lórí social media wọ́n wá trace mi wá pé àwọn fẹ́ kọ́ máa wó kéwú lọ́dọ̀ mi ó súnmọ́ kẹ́ni wọ́n máa gbọ́ wọ́n máa wo program mi náà lọ́wọ́ báyìí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ìṣojú wọn láàárọ̀ yìí wọ́n mọ́ ọmọ wá sílé kéwú mi mo wà ní classroom mo ń dá àwọn ọmọ kéwú lóhùn mo wá dá ẹni yẹn lóhùn mo wá sọ fún wọn wípé in tí mo fi jáde dá yín lóhùn ni pé àáfàá nìyí o tí mo bá ń kọ́ ọmọ ń kéwú lọ́wọ́ téèyàn bá fi wheelbarrow ti owó wá ọ̀dọ̀ mi wàláhì sọ pé kó ṣe sùúrù kí n kọ́ àwọn ọmọ ń kéwú tán ni